Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde jẹ́ àgbàdúrà bàbá wa tí Ọlọ́run wa dúpẹ́ fún àánú àtòjú oore tí a rí gbà. A dúpẹ́ oore ọ̀fẹ́ yín nínú ayé wa bí yan rèé tí òkun tí ẹ fi kà á mọ́ àwọn alààyè ọkàn. Gbogbo ìyìn ọlá ni fún orúkọ yín o. A dúpẹ́ Ọlọ́run ìyanu wa nítorí a tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹwàá. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 19 oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé o gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí apá kìíní. O gbọ́dọ̀ dàgbà nínú ẹ̀mí apá kìíní. Àmọ́ àkọsórí wa nínú ìwé Lúùkù orí 9 ẹsẹ̀ ìkejìléníọgọ́ta. Lúùkù orí 9 ẹsẹ̀ ìkejìléníọgọ́ta tí ó kà báyìí pé Jésù sì wí fún wọn pé kò sí ẹni tí ó fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀ tí ó wọ ẹ̀yìn tí ó yẹ fún ìjọba Ọlọ́run. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Róòmù orí 9 orí 5 títí dé orí 19. Ìwé Róòmù orí 9 orí 5 títí dé orí 19 tí ó kà báyìí pé ta ni yóò ha yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni tàbí wàhálà tàbí inúnibíni tàbí ìyàn tàbí ìhòhò tàbí ewu tàbí idà. Gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní ojoojúmọ́. À ń kà wá sí bí àgùntàn fún pípa. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí àwa jù aṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Nítorí ó dá mi lójú pé kì í ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn kan ni yóò lè yà wá kúrò nínú ìfẹ́ Ọlọ́run tí ó wà nínú Jésù Kristi Olúwa wa. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní. Lẹ́yìn tí o ti di àtúnbí fún ìgbà díẹ̀, èṣù yóò gbìyànjú láti dán ìgbàgbọ́ rẹ wò. Bí o bá ṣe ń borí àwọn ìpèníjà yìí tí o sì dúró síbẹ̀ ni ò ń dàgbà nínú àwọn nǹkan ti Ọlọ́run. Ní ìpele yìí, a kò ní fi wàrà ọ̀rọ̀ Ọlọ́run bọ́ ọmọ o. Ní báyìí ìwọ yóò fẹ́ láti ní oúnjẹ gidi. Kìrìsìtẹ́nì tó ti ń dàgbà máa ń fẹ́ láti lọ jinlẹ̀, kì í ṣe kí ó máa wà nínú omi ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn ọ̀nà Ọlọ́run tí kò jìn. Àwọn kìrìsìtẹ́nì àtúnbí tí a tún pè ní kìrìsìtẹ́nì ọmọ ọwọ́ gbọ́dọ̀ dàgbà débi pé wọ́n lè kojú ìdánwò kí wọ́n sì dúró síbẹ̀ nítorí Kristi. Gbogbo kìrìsìtẹ́nì ní àkókò ìdoríkodò nígbà tí ẹran ara yóò jọ pé ó fẹ́ borí ẹ̀mí. Àwọn àsìkò nígbà tí ènìyàn lè ṣubú sínú ẹ̀ṣẹ̀ bí kò bá ṣe àkíyèsí ara. Ní irúfẹ́ àsìkò bẹ́ẹ̀, ẹni tí ó ti wà nínú Kristi fún ìgbà díẹ̀ ṣùgbọ́n tí kò máa ń jẹ ọ̀rọ̀ Ọlọ́run déédéé ṣeéṣe kó ṣubú o. Ìwé Òwe orí 14 ẹsẹ̀ 10 wípé bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ìgbà ìpọ́njú, agbára rẹ kò tó nǹkan. Ọjọ́ ìpọ́njú yóò wà ní dandan o, ṣùgbọ́n ohun tí yóò mú ọ dúró ni iye okun tí o ti kó jọ ṣáájú ìgbà náà. Mélòó ọ̀rọ̀ Ọlọ́run ni o ti jẹ? Mélòó àdúrà ni o ti gbà? Báwo ni o ṣe jinlẹ̀ tó nínú àwọn nǹkan ti Ọlọ́run? Èyí ni àwọn tí yóò sọ bí ìwọ yóò ti dúró ní ọjọ́ ìpọ́njú. Mo mọ̀ pé bí o bá ṣe ń dàgbà sí ní ìpọ́njú tí èṣù ṣe láti gbé wá síwájú rẹ yóò tóbi tó. Ṣùgbọ́n a rí ìtùnú nínú ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 13 tó wí pé kò sí ìdánwò kan tí ó ti bá yín bí kò ṣe irú èyí tí ó mọ níwọ̀n fún ènìyàn, ṣùgbọ́n olódodo ni Ọlọ́run ẹni tí kì yóò jẹ́ kí wọ́n dán yín wò ju bí ẹ̀yin ti lè gbà á, ṣùgbọ́n kì yóò ṣe ọ̀nà àti yọ pẹ̀lú nínú ìdánwò náà kí ènìyàn kí ó lè gbà á. Nítorí náà, bí ìdánwò kan bá mú ọ kọ ẹ̀yìn rẹ sí Ọlọ́run, kì í ṣe ìdánwò náà ni ó mú ọ wá sílẹ̀ ṣùgbọ́n àìlera rẹ nínú àwọn nǹkan ti ẹ̀mí. Jésù Kristi sọ nínú ẹsẹ̀ àkọ́sórí wa pé bí ẹnikẹ́ni bá fi ọwọ́ rẹ̀ lóhun ìtúlẹ̀ tí ó sì bójú wẹ̀yìn, á jẹ́ pé kò yẹ fún ìjọba Ọlọ́run. Ó ti fi ọwọ́ rẹ̀ lé ohun ìtúlẹ̀ kó ìgbàgbọ́ rẹ nípa ṣíṣe àwọn iṣẹ́ ẹ̀mí
bí àdúrà gbígbà ẹ̀kọ́ bíbélì ìpéjọpọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ yòókù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo wọ̀nyí ni ó nílò láti ràn ọ́ lọ́wọ́ láti dúró nígbà tí ọjọ́ ìpọ́njú bá dé. Olùfẹ́, bí o bá fi ìrìn Kristẹni rẹ sí ìpele tí kò jìn, ó ṣeé ṣe kí o pàpà bojú wẹ̀yìn o, kí o sì má lè dé ìjọba Ọlọ́run ní ìkẹyìn ọjọ́ o. Kókó ọ̀rọ̀: bí o kò bá ń dàgbà nípa ti ẹ̀mí, o kò ní dúró ní ọjọ́ ìpọ́njú. Bí o kò bá dàgbà nípa ti ẹ̀mí, o kò ní dúró ní ọjọ́ ìpọ́njú. Mo gbàdúrà pé oore ọ̀fẹ́ láti máa dàgbà nínú ẹ̀mí Ọlọ́run yóò yọ̀ǹda fún wa ní orúkọ Jésù. Mọ̀ọ́dé-mọ̀ọ́gẹ̀ báyìí ìpéjú ojú ni àlàáfíà, ibi tí a ó fi àdàgbà ètò ọ̀run ṣí kíkà ti ènì sí nígbà tí a máa pàdé ní ọ̀la. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.